adúláwọ̀ kí ikú ọmọ pa wọ́n o kárùn ọmọ ṣe wọ́n o Àràbà Adéyẹmí ọba ńlá kíkọ́ ọmọ pa wọ́n o Olúwo ńlá Awóléré Àlàbí kíkọ́ ọmọ pa wọ́n o kárùn ọmọ ṣe wọ́n o kọjá kẹbọ yòó fún kẹbọ yòó dà o ti ìyá wa Chief Jega láti ìlú Ọ̀rẹ́ Chief Jigan láti ìlú Ọ̀rẹ́ kíkọ́ ọmọ pa wọ́n kárùn ọmọ ṣe wọ́n o Ìyánífá láti ìlú Àgbàdo Ìyánífá Ifátòyìn Adédosù kíkọ́ ọmọ pàyà yìí kárùn ọmọ ṣe wọ́n kọjá kẹbọ wọn ó fún kọjá kẹbọ wọn ó dà o Ìyálóde láti ìlú Ìbàdàn kíkọ́ ọmọ pa wọ́n o kárùn ọmọ ṣe wọ́n o Yèyé Ọlọ́sùn kíkọ́ ọmọ pa wọ́n kárùn ọmọ ṣe wọ́n kọjá kẹbọ wọn ó fún o ọdún 2022 yìí sẹ́ẹ̀ kó jẹ́ ọdún ayọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ olókùnlágbá omi kó jẹ́ ọdún ayọ̀ fún gbogbo ẹgbẹ́ olókùnlágbá omi kó jẹ́ ọdún ayọ̀ fún wa kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o ìyá àbíyè kí ikú ọmọ pa wọ́n kárùn ọmọ ṣe wọ́n o Yèyé Mọ́remí Àwẹ̀lé láti ìlú Ọ̀tà kíkọ́ ọmọ pa wọ́n kárùn ọmọ ṣe wọ́n kọjá kẹbọ wọn ó fín kọjá kẹbọ wọn ó dà o Ìyá Ọ̀ṣun Àgbáyé kíkọ́ ọmọ pa wọ́n kẹbọ wọn ó fín kẹbọ wọn ó dà o Olórí Ọ̀ṣúnrẹ̀mí kíkọ́ ọmọ pa wọ́n kẹbọ wọn ó fín kẹbọ wọn ó dà o kọjú wọn dà o kí àrùn mọ̀ sí wọn o kó pọ̀ mọ̀ sí wọn o gbogbo díjẹ́ lábúrò ayé kọ́ mọ̀ sí wọn o Olórí Ọ̀ṣúnrẹ̀mí kí gbogbo wọn kí wọn tẹnu gbóbi ọwọ́ iṣẹ́ awo kọ́ mọ̀ wò mọ́ wọn lọ́wọ́ o gbogbo èmi tí mo wá jẹ́ babaláwo Ifámoríyọ̀ Adébáyọ̀ tí fi gbogbo yín fi mí jẹ àwíṣẹ awo nínú ilé Olókùnlágbá omi kíkọ́ mọ̀ pa èmi náà kárọ̀ mọ̀ ṣe èmi náà o kó pọ̀ mọ̀ ṣe èmi náà o Ìyánífá Apẹ̀tẹ̀bí Ifátòyìn Adédosù kíkọ́ mọ̀ pa wọn o Ìyá Pupa kíkọ́ ọmọ pa wọn kárùn ọmọ ṣe wọn o kọjá kẹbọ wọn ó fín kẹbọ wọn ó dà o babaláwo Ifátọ̀míwá Adébáyọ̀ kẹbọ yìí ó fín kẹbọ yìí ó dà o àwọn ìjà àkókò yìí tún wúre fún bàbá wa Ifágbénúsọlá Àkàndá tí wọ́n jẹ́ àwíṣẹ awo Òṣogbo àwọn ni wọ́n jẹ́ olórí president fún àsádìkì ní olórí orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáńlá ayé kí wọ́n mọ̀ pa àbá fún wa báyìí káwọn máa ń ṣe wọ́n fún wa báyìí kọjá kẹbọ wọn ó fín kẹbọ wọn ó dà o Evangelist Adéfá Ìwàlẹ̀sìn kí wọ́n mọ̀ pa o káwọn mọ̀ ṣe o bàbá wa agbọ́tò sàmọ́gbọ́tò òyìnbó kí wọ́n mọ̀ pa o káwọn mọ̀ ṣe wọ́n o gbogbo ládéládé nínú ẹgbẹ́ Olókùnlágbá omi kí wọ́n mọ̀ pa wọn káwọn mọ̀ ṣe wọ́n o gbogbo olóko nínú ilé Olókùnlágbá omi kí wọ́n mọ̀ pa wọn káwọn mọ̀ ṣe wọ́n gbogbo Ìyánífá ìyá lórìṣà bàbá lórìṣà ìyá ẹlẹ́gbẹ́ bàbá ẹlẹ́gbẹ́ ológun oníṣègùn gbogbo adáhunṣe gbogbo oníṣẹ̀ṣe tó wà nínú ilé Olókùnlágbá bí wọ́n mọ̀ pẹ̀lú kọ̀ọ̀kan wa ẹ̀kọ́ tọdún ìlarú yìí o ẹ̀jẹ̀bọ̀ yìí ó fín o.